bàjẹ́ láyé Ìbàdàn ní ìdàrú o àwa lọmọ Ògúnmọ́lá Ìbà Olúyọ̀lé o àwa lọmọ Ìbíkúnlé Ìbàdàn lú òjò àǹjẹ̀gbìnjẹ̀ karahun. Let's go there, I take you there. Say you want to party, let's go there. Let's go there, I take you there. And we got the money, let's go there. Ẹ lọ gbórí wá, ẹ lọ gbẹ́ni wá. Ẹ wá jayé tàǹjẹ̀ n'Íbàdàn o, tàǹjẹ̀ n'Íbàdàn wo 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 wo. Jágbá ní bàtì, mọ̀lẹ́tẹ̀, káfíjà bẹ̀rẹ̀. Tó bá gbà fẹ́ lẹ̀lẹ̀, Mọ́kọ́lá, Sọmọ̀nà Dápátá, Ìbàdàn sálẹ̀ mọ̀. Ẹ mà tún lẹ́ńbẹ̀ òun ẹ̀yin èèyàn mi ẹ wò bójú yín ti gún régé ẹnìkan wá ń béèrè pé fàdé rira bó o lo ti rójú tó gún régé ṣe bójú yín ní ń dẹ́yìn ẹ kú mú nǹkan jẹ bẹ́ẹ̀ tí mo jẹ ẹni ẹ̀ ń jẹ tinú ẹyin lẹ̀ ń dèpò rẹ̀ nù fúnra yín lẹ̀ fúnra yín nìkan ẹ̀ tí ẹ̀ pè wá àbínú bó o ní ọ̀sẹ̀ tó lọ sí kọjá ìtàn tí a kà nípa bí ọ̀rọ̀ ti ń lọ nínú ìpàdé ìgbìmọ̀ bó o lẹ ti rí sí lọ́jọ́ tòní àátẹ̀ iwájú láì fi àkókò ṣòfò sálàáfíà ni mo bá yín o ká kọ́kọ́ kí yín tẹ̀sọ́ ká kí yín tológun ẹ kú bẹ̀rẹ̀ ẹ kú dúó ẹ kú nàró ẹ kú ìdùbúlẹ̀ ẹ kú wakọ̀ ẹ kú jẹun ẹ kú ọwọ́ lómi fún àwọn tí wọ́n ṣẹ̀ bímọ tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ ẹ kú oyún fún àwọn tí wọ́n diwọ́ sísẹ̀ sínú ẹ kú wá nǹkan jẹ ẹ kú iléèwé ẹ kú gbogbo nǹkan tí ó léwu kẹ́ ẹ máa ṣe lásìkò tí mo tún tagìrì tí mo dé bá yín ẹ kú tàǹbà fún àwọn tí ń bẹ ní ilé ìtura èèyàn tọ́ílẹ̀tì tó láì fi méjì ṣe méjì ẹ̀já tẹ̀ wájú sí episode 5 ìyún ìpele ẹlẹ́ẹ̀karùn-ún bí ẹ bá ṣe ń gbádùn ìtàn sí ẹ jẹ́ ká máa mọ̀ pẹ̀lú àtẹ̀jíṣẹ́ yín ẹ subscribe sí channel wa Fadera Alálàyé Yorùbá ẹ pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín gbogbo àtótónu àwọn èèyàn onífẹ̀ẹ́ àṣà wa àwọn èèyàn tẹ́wọ́gbà àṣà wa ẹ̀yin fúnra yín bó lẹ ti ń tan ìtàn rere rẹ̀ kalẹ̀ bó lẹ ti ń tàn kalẹ̀ fún gbogbo àwọn tí ẹ mọ̀ ẹ share rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín ẹ subscribe ẹ tan notification yín kalẹ̀ ìtanilólobó tí ò ní pínrín Fadera mà tún ti dé o tó ẹ̀jẹ̀ àtẹ̀ ìwájú a kò ní í ṣe méní tàbí méjì àyàfi kí a pète ogun lé Ìjàyè àti Kúrúnmí nítorí náà pẹ̀lú agbára tí a fi fún mi gẹ́gẹ́ bí baálẹ̀ Ìbàdàn èmi Oyèsílé kéde ogun lórí Ìjàyè mo sì fi ọwọ́ sí pé kí Balógun àti àwọn ológun ó jà nínú ogun náà títí tí Ìjàyè ó fi run gúrúgúrú oríṣìí kíkùn ni ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú baálẹ̀ ń lọ nínú ìyàrá ìpàdé àmọ́ Ìbíkúnlé kò lọ́wọ́ sí ojú rẹ̀ le koko pẹ̀lú ìpinnu àti ìbínú ẹ dákẹ́ ó pariwo ohùn rẹ̀ ò lọ sókè tó bẹ́ẹ̀ àmọ́ ó le gan-an ni tó fi jẹ́ pé gbogbo ènìyàn àti baálẹ̀ ni wọ́n ní láti tẹjú mọ́ baálẹ̀ Oyèsílé mo bọ̀wọ̀ fún agbára yín láti pète ogun ẹ ti dáná ogun báyìí àmọ́ èmi Ìbíkúnlé olókè kò ní kópa nínú ogun sí àwọn ará ilé mi àti arákùnrin mi ìpinnu mi rèé kò sì ṣeé yí padà gbogbo èèyàn pa lọ́lọ́ ó kan Oyèsílé láti bínú ó kígbe pẹ̀lú ìrunú ńlá wípé Ìbíkúnlé ìwọ láyà láti pa òfin mi dà bẹ́ẹ̀ ni balógun ìlú yìí ló jẹ́ àmọ́ èmi sì ní baálẹ̀ ibùdó ogun yín ló lérò pé o wà ní tí ọ̀rọ̀ rẹ ti jẹ́ òfin èmi ni apàṣẹ níbí nítorí náà mo pa á láṣẹ pé fún ìwà ọjọ́ àti àìfinipeni tí o wù yìí kí o san ìtanràn àpò owó ẹyọ 2 pẹ̀lú èyí Ìbíkúnlé dìde tìbínú ó lérò pé ìtanràn yóò mú mi bẹ̀rù kò ná mi ní nǹkan kan láti fún ọ ní 50 owó ẹyọ bí o bá fẹ́ àmọ́ ẹ jẹ́ kí n sọ fún yín níwọ̀n ìgbà tí mo bá sì jẹ́ balógun Ìbàdàn n kò ní jà nínú ogun náà ẹ kó ara yín àti àwọn ọmọ ogun yín jọ láti dojúkọ Kúrúnmí
bí ẹ bá lọ tí ẹ sì bọ̀ tí ẹ borí, èmi Ìbíkúnlé olókè ṣe ìlérí láti gbé oyè balógun kalẹ̀. Wọ́n ó sì rìn kúrò ní ilẹ̀ Ìbàdàn pẹ̀lú aṣọ kan péré tí ń bẹ ní ọrùn mi. Ó kọjú sí Ògúnmọ́lá. Ìwọ ni igbákejì, kó àwọn ọmọ ogun lọ dojúkọ Kúrúnmí. Bí ẹ bá darí padà láàyè tí ẹ sì ṣẹ́gun, wá jẹ oyè balógun tó ti ń wù ọ́ ti pẹ́ lọ́fẹ̀ẹ́. N kò ní ohunkóhun bá yín sọ mọ́. Pẹ̀lú èyí, ó yí padà ó sì jáde nínú ìyàrá ìpàdé. Ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀ eégún alárí. Ẹnu ya gbogbo ìgbìmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìbínú yìí. Kódà Ògúnmọ́lá kò nírètí pé Ìbíkúnlé lè ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. Níkánmọ́ ni ó gbára mú padà tí ó sì wí pé, baálé Oyèsílé, gbogbo wa la rí bí Ìbíkúnlé ṣe hùwà àfojúdi sí ìgbìmọ̀. Torí náà a ó ṣe ohun tí wọ́n máa ń ṣe fún àwọn ojo tí máa ń sápamọ́ sínú ìyẹ̀wù lásìkò ogun fún un. A ó fi àmì ojo sí iwájú ilẹ̀kùn àbáwọlé ilé Ìbíkúnlé kí àwọn ọ̀rẹ́ àti alábàáṣe rẹ̀ ó lè rí. Àwọn ọkùnrin yóò sì máa lọ sí ilé ẹ̀ lálaalẹ́ láti máa sọ̀kò sí orí páànù tí yóò fi ronú pìwàdà. Baálé Oyèsílé wò yíká yàrá àpérò. Ó rí lójú gbogbo ènìyàn pé ìpinnu yìí fìdí múlẹ̀ ṣinṣin. Ó dáa náà, mo fi ọwọ́ sí kí ẹ ṣe ohun tí ó wù yín. Ìpàdé yìí di ọjọ́ mìíràn. Ó ti sú baálé Oyèsílé nìyẹn o. Tọ́, bí ó ti ń jẹ oúnjẹ alẹ́ lọ́wọ́ ni ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ wá ta Ìbíkúnlé lólobó pé Balógun pàwọ̀dà ó sì fẹ́ rí Ìbíkúnlé. Èyí jẹ́ ìyàlẹ́nu fún un nítorí àwọn baálẹ̀ kì í lọ kí Balógun tàbí ìkankan nínú àwọn jagunjagun nílé ní pípàwọ̀dà tàbí lọ́nàkọnà. Pẹ̀lúpẹ̀lú àwọn Balógun àti baálẹ̀ kì í sábà ríra láì jẹ́ pé inú ìpàdé ìgbìmọ̀ ni. Ẹ̀ẹ̀kan péré tí èyí bá wáyé, ilé Balógun ni yóò jẹ́. Kódà bí nǹkan kan nínú àwọn olóyè bá ń ṣe ìnáwó, baálẹ̀ kì í yọjú. Onínáwó ni yóò fi oúnjẹ, nǹkan mímu àti ẹ̀bùn ránṣẹ́ sí ilé baálẹ̀. Bí Oyèsílé bá wá tàpá sí ìlànà yìí, a jẹ́ pé ọ̀rọ̀ náà le. Àmọ́ kò sí ohun tó kan Ìbíkúnlé pẹ̀lú ohun tí ń lé baálẹ̀ o. Ìdí nìyí tí kò fi jẹ́ ìkankan nínú ìpè tí baálẹ̀ ń pè láti bí ọjọ́ mélòó kan báyìí. Gẹ́gẹ́ bí gbogbo ohun tí àwọn olóyè tó kù wọ́n ń ṣe. Wọ́n ń fi àsíá ojo sí ilẹ̀kùn àbáwọlé ilé rẹ̀. Wọ́n sì rán àwọn ọkùnrin láti máa pariwo yíká ilé rẹ̀ lálaalẹ́. Àmọ́ èyí kò túrun kankan lára rẹ̀. Bí Ògúnmọ́lá àti àwọn olóyè tó kù pẹ̀lú baálé Oyèsílé bá rò pé òun Ìbíkúnlé jẹ́ balógun tí àwọn lè pakuru mọ́, tí yóò sì juwọ́ sílẹ̀ láti rèé ja ogun tí n kò fẹ́ jà, a jẹ́ wípé wọn kò mọ̀ mí dáadáa nìyẹn o. Ó rò wípé kí ẹ̀ṣọ́ rẹ̀ sọ fún baálẹ̀ kó máa lọ, àmọ́ ó yí ọkàn rẹ̀ padà. Ohun tó mú ọpẹ́ ọkùnrin yìí wá sílé láì fi ewu tó wà níbẹ̀ ṣe. Òótọ́ ó tọ́ kí òun ó gbọ́ tẹnu ẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé kò lè yí ìpinnu ọkàn Balógun padà. Àti wípé Oyèsílé sì ní baálé Ìbàdàn. Ìbíkúnlé kò sì fẹ́ láti tako olórí kankan rárá. Ó pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ láti sin baálé Oyèsílé wọlé. Kẹ́ ẹ pẹ́ o bàbá. Balógun tẹríba fún baálẹ̀ bí ó ti ń dásẹ̀ wọlé. Kúrò nídìí àbòsí, baálẹ̀ ké mọ́. Bí o bá bọ̀wọ̀ fún mi lóòótọ́ ni, o ò ní fi ojú tẹ́ńbẹ́lú gbogbo ìwé ìpè tí mo fi ránṣẹ́. Pẹ̀lú àpọ́nlé tó péye, ìjà yìí ń bẹ láàrin àwa ajagun, kì í ṣe ìjà tiyín rárá. Ẹ ò bá má ti wá sí àárín rárá. Ìbíkúnlé dáhùn bẹ́ẹ̀. Nígbà wo ni yóò dìjà mi, Ìbíkúnlé? Nígbà tí Kúrúnmí bá wọ Ìbàdàn pẹ̀lú àwọn jagunjagun rẹ̀ àti ní ẹnu ọ̀nà mi.
àti wípé ìwọ àti àwọn tí ń jà ń tẹ̀ síwájú láti máa hùwà ọmọdé ẹ sì kọ̀ láti ṣe ohun tó tọ́. Ẹnìkan ò nílò láti ṣe ohun tí ó tọ́ bó tilẹ̀ jẹ́ wípé yóò mú ewu wá fún ipò rẹ̀. Ẹ ò nílò àti fipò yín wá ewu nípa wíwá sí ibi o. Baálẹ̀ Oyèsílé Ìbíkúnlé fèsì. Ìdáhùn sí ohun tó gbé yín wá kò tí ì yí padà. Oyèsílé ronú jinlẹ̀ díẹ̀ kí ó tó fèsì. Báwo ni o ṣe ń sùn lálẹ́ pẹ̀lú hílàhílo láyìíká ilé rẹ̀? Ìbíkúnlé, báwo ni o ṣe wà lálàáfíà gẹ́gẹ́ bí balógun ìlú yìí tó yẹ kí o jẹ́ akọni tí yóò lé iwájú ogun láti fi ìyà jẹ ààrẹ kọlọ̀rọ̀ sí? Ìwọ tí ó yẹ kí o wà ní apá ìdájọ́ òdodo wá jẹ́ ẹni tí ó takété sí àwọn olóyè jagunjagun ẹgbẹ́ rẹ̀. Àlàáfíà dáradára ni o, Baálẹ̀ Oyèsílé, ní ìdáhùn tí ó gbọ́. Ara mi balẹ̀ pé mi ò lọ́wọ́ nínú ìtàjẹ̀sílẹ̀ àwọn aláìṣẹ̀, wípé n kò ní kópa nínú ogun tí yóò fi ibi san oore fún ẹni tí ó yẹ ká gbé oríyìn ìwàláàyè Ìbàdàn nípa jíjẹ ìlú rẹ̀ run. Má mú ọ̀rọ̀ gbanámú wá sínú ìfọ̀rọ̀wérọ̀ yìí rárá, Oyèsílé dá padà fún. Ṣé bí Olúyọ̀lé kan náà tó wá ìrànlọ́wọ́ Kórómé ní gbanámú ló padà pète ogun sórí ìjà yìí báyìí? Ǹjẹ́ Olúyọ̀lé kan yìí náà kọ́ ló kéde ogun lé Kórómé, ogun tí o kò rò lẹ́ẹ̀mejì kí o tó jà gẹ́gẹ́ bí ọ̀gá jagunjagun? Nígbà wo lo wá ní ẹ̀rí ọkàn? Baálẹ̀ dákẹ́ díẹ̀ kí ó tó tẹ̀síwájú. Má sì ṣe gbàgbé wípé o jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn alátìlẹ́yìn. Alátìlẹ́yìn kí ni? Ọmọ dàbí ẹni pé níṣe ni Baálẹ̀ Oyèsílé lọ fọwọ́ tẹ ibì kan tí ó lágbára nínú ọ̀rọ̀ àṣírí tó wà níbi ọ̀rọ̀ yìí o. Ǹjẹ́ inú Ìbíkúnlé olókè yóò dùn sí ibi tí Balógun Oyèsílé mọ́wọ́ lọ yìí? Gbogbo rẹ̀ ta kókó kò yé wa. Àmọ́ bóyá ó dáa ni o tàbẹ́kọ̀ sojú múmu àbí ò ṣe. Ìjà fọ̀rọ̀ ilẹ̀ ká wá wádìí tó ṣẹlẹ̀ nínú apá kẹfà ìyún episode 6. Ìtumọ̀ ni pé ìhà yín ni a ti dánu dúró lọ́jọ́ tòní. Yorùbá mọ́ ní ìpéǹpéjú ní àlàáfíà, bó bá ti kọjá abẹ́ ọmọ tí ó ti bọ́ sí nǹkan mìíràn. Ìhà yín ti dánu dúró lọ́jọ́ tòní. Kí n mọ̀ lọ ìní lọlé kú lọ́wọ́ ìní lọlé àrùn lọ́wọ́ àtẹ̀yìn àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi títí tó wá mọ̀ rí yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín Fàdérera lálàyé Yorùbá, ọmọ wọn Ìbàdàn lágbolé Ògúnmọ́lá, ìní ń kí yín pé ó dàbọ̀.